Ìwọ ọ̀rẹ́ mi, ṣorí bó ṣe ń rìnrìn àjò ẹ ní ọdún 2025 yìí tó ń rìn, tó ń gbìyànjú, tó ń tiraka. Àwọn kan wà tí wọ́n máa sọ fún ẹ wípé ìlépa tó ń lépa yẹn ó ti ga jù. Wọ́n máa sọ fún ẹ wípé ibi tó ń nawọ́ sí yẹn kò sẹ́ni tó débẹ̀ nídìílé yín. Wọ́n máa sọ fún ẹ wípé ibi tó ń lépa sí yẹn láti ṣe àṣeyọrí yẹn wípé kò ṣeé ṣe. Àmọ́ mo fẹ́ kí o rí dájú wípé kò kí ń ṣe ìwọ ló ń sọ ọ̀rọ̀ yìí sí ara ẹ. Mo fẹ́ kí o rí dájú wípé kò kí ń ṣe ohun títí ẹ ló ń padà sí ara ẹ wípé kíní kò lè ṣeé ṣe. Rí dájú wípé kò kí ń ṣe ìwọ ló ní gbàgbọ́ nínú ara ẹ. Àwọn tó ṣe pàtàkì sí ẹ tó yí ẹ ká, wọ́n lè máa ní ìgbàgbọ́ nínú ẹ, àmọ́ má jẹ́ kó jẹ́ ìwọ ló máa jẹ́ igi ìdíwọ́ àti ìdènà sí àṣeyọrí ẹ. Tó bá ṣe ń lọ, tó bá ṣubú, lára àṣeyọrí òun ni ìṣubú wà. Dìde kó gbọ́n ara ẹ nù, kó tún tẹ̀síwájú. Má jẹ́ kó sú ẹ, má jẹ́ kó rẹ̀ ẹ́. Ẹni tó bá ṣe àṣeyọrí, òun lọmọ aráyé ń kí kú oríire. Tẹ̀síwájú nítorí wípé gbogbo ohun sùúrù, àkókò àti iṣẹ́ òun ni ó nílò. Pẹ̀lú oore-ọ̀fẹ́ Ọlọ́run, ibi tó fẹ́ dé yẹn wà á débẹ̀. Má gbọ́ ohunkóhun tí ẹnikẹ́ni bá ń sọ di etí ẹ méjèèjì. Ó dìgbà. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. A ó ní pàdé ayọ̀.